ọ̀rọ̀ tá ń bá kí tẹ́lẹ̀ ọ̀rọ̀ kan tá ń tẹ́ kí àtìyànjú yìí ó ní ọ̀jẹ́ kí n láǹfààní àti tí ìdúpẹ́ wọ́n dúpẹ́ lọ gbogbo yín ẹ̀yin tẹ́ gbà mí lálejò ní France ẹ̀yin tẹ́ fún mi láwọ́ọ̀dù ní France ní Paris ẹ̀yin tẹ́ fún mi láwọ́ọ̀dù ní Spain ní Bilbao ní Spain gbogbo yín ni wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ni wọ́n mọ yìí mo mọ rírì yín o àmọ́ rírì yín àmọ́ rírì yín o ẹ̀yin tẹ́ ń tọ́jú wa àmọ́ rírì yín àmọ́ o àmọ́ rírì yín o ẹ̀yin olólùfẹ́ Oríyọmí àmọ́ rírì gbogbo ẹ̀ yóò jáde sórí YouTube láìpẹ́ yìí ìrìn àjò mi sí Europe ẹ̀yin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tí wọ́n pàdé mi ní airport àwọn tí wọ́n gba hòtẹ́ẹ̀lì bí ààfin tẹ́ gbà ààfin fún mi lọ́hùn-ún àwọn tí wọ́n fìlì freezer tí mo ti fíríjì tí mo kábíyèsí àwọn tí wọ́n mò ń bọ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́ ó máa jáde láìpẹ́ yìí madam ojú yìí lè sí òsì nǹkan. mo wá ọmọ ni. ẹ̀yin wọ́n ọmọ yín. ó jáde nílé ní ọ̀dínà oṣù kẹta ó ní ó jáde nílé mẹ́rìsìtì sanwó wáyẹ̀kì rẹ̀ ìjẹ́ wọ́n ní pé kó lọ sí skul náà ni mo ní pé kí n tẹ̀lé lọ pé kí n sọ fún yín pé Taoridi o tó bá di lọ́la o àjọ̀dé sùkú yín o bó ṣe yọ mí lẹ́nu tó ṣe lọ láti gbà náà báyìí tí ìfojú kan mi tí ẹ wá gbúrò rẹ̀ rárá ìmọ̀ kókó bí ọmọ mi wá. fọ́tò Taoridi dà ẹ̀yin ọmọ yìí ẹ̀ tètè fẹ́ mi sí òsì nǹkan. ẹ wo ọmọ yìí o Taoridi ló kọ rẹ̀ Taoridi kí ni. Taoridi Masudi lẹ́ ń wò yẹn o skul wo ló wà mà. Àbàfà ni lọ́rọ̀ olómi. kí lórúkọ skul ẹ̀. skul Àbàfà ni. Àbàfà lọ́rọ̀ olómi ni skul ti ń lọ. ìyá yìí ti sanwó wàhẹ́ẹ̀kì rẹ̀ ǹjẹ́ kí ló kókó ẹ̀. Taoridi o àjọ dérè ìwé rẹ̀ láàárọ̀ ọ̀la o lọ́ba yọ ìyá rẹ̀ lẹ̀ ni Taoridi bá sá lọ ibi Taoridi bá wà ẹ̀yin ọ̀rẹ́ Taoridi tẹ́ ẹ bá wa rí ẹ bá wa mú Taoridi wá o ìyá rẹ̀ ti di jẹ́nàjẹ́nà o bẹ́ẹ̀ bá rí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá rí Ìbàdàn anywhere tẹ́ ẹ bá ti rí Taoridi ẹ bá wa mú Taoridi o ẹ mú Taoridi wá o a fẹ́ rí Taoridi ìyá ẹ rí láìpẹ́ yìí ní agbára Ọlọ́run ẹ̀yin náà ń bọ̀ wá dúpẹ́ ẹ̀ ń bọ̀ wá dúpẹ́ ẹ rí. mo gbàwó ni o láti ọmọ ọdún káàbọ̀ mo ti gbàwó ìdí òfìsàn mi nìyí wọ́n sì ní mọ̀sẹ̀ wáyẹ́kì fún mọ́lọ́rẹ́ gbowó fi sanwó wáyẹ́kì rẹ̀ ni. ẹ lọ yáwó. mo fi sanwó wáyẹ́kì rẹ̀ pé kó lè ṣàṣeyọrí ìwé mẹ́wàá lọ́wọ́ tán mi lẹ́tọ̀ lọ yìí. ẹ má wọrí ó ń bọ̀ ẹ rí Taoridi sọ gbọ́ ibikíbi tó o bá wà ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ yín èèyàn rẹ̀ yín tó bá wá sọ́dọ̀ yín ṣé ẹ rí bí yóò yà á ti bára jẹ́ ẹ rí bó ṣe ń sunkún yọjú Taoridi tó bá mọ̀ pé ò ṣe wáyẹ́kì ṣàyọjú bọ̀ bá mọ̀ ṣe wáyẹ́kì ṣàyọjú tó bá mọ̀ pé ò ṣe wáyẹ́kì ṣàyọjú kí kọ́rọ̀ kó lọ́rùn ìyá yìí ẹ dìde. madam ẹ káalẹ́ ẹ súnmọ́ microphone yìí ní ẹ lò. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ mà sí òsì nǹkan. ọmọ mi ni mò ń wá. ọmọ yín. Olúwa ti fẹ́ Ọlágúnjú. Olúwa ti ń gbà owó ló ti kúrò ní. ó ń gbé lọ́dún èèyàn ni. ok ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ àwọn èèyàn mi ló ń gbé. nílùú o. nìbàdàn bí báyìí. báàdàn ti olóko ní. ní Monday tó lọ mo pè bọ́ nígbà tí mo pè láàárọ̀ ó bá mi sọ̀rọ̀ látijọ́ Monday yẹn nọ́mbẹ̀ wá lọ́mọ́ wá díjọ́ Thursday mo á pa àwọn tó ń gbé ní ọ̀dọ̀ ẹ̀ wọ́n á láwọn náà ti ń pè kókò dágbére fún àwọn náà nílé nígbà tó wá di alẹ́ ọ̀sán Thursday yẹn ó wá padà ló máa ní èlò gbólúńgbó ló wà ó wá lóun wà nílẹ̀ gbé tá ló tẹ̀lé lọ ó lẹ́yìn tó ń tẹ̀lé lọ ní kò sẹ́ni tó mọ̀ láti gbà yẹn wọ́n á pè dísìn mi wàá mọ kókó ibi tó wà ó dẹ̀ sọ pé lẹ́bù láti Thursday wọ́n tó ṣe ìbò. ó sì ń gbé. àní nọ́mbà rẹ̀ ò lọ mọ́ rárá nọ́mbà rẹ̀ ò lọ mọ́ rárá. ó sì ló ń lọ sẹ́lẹ́bù. olú ẹlẹ́bù lòun wà mí sí mọ́ tí ń jẹ́ lẹ́bù nítorí tètè wá sí
orí ẹ̀dùn kò tó pẹ́ jù nù ọmọ tèmi sí ni. ọmọ ọdún mélòó ni. ó ti jáde secondary school mo ti gba jáàmù fún un. ok kò wá gbé kọ́ mọ́. nọ́mbà rẹ̀ ẹni tó gba kíní títẹ̀ mi àwọn náà ti try wọ́n ti bá mi wò lórí Facebook wọ́n ló wà lórí Facebook gbogbo picture sí orí kíní Facebook ẹ̀ ọ̀dọ̀ àwọn tó dẹ̀ ń gbé dẹ̀ nìyí àgbà arúgbó ni mo ní kó máa torí oyún school ni so lèmi fi tètè wá pé kí n tètè wá kó tó di pé mi ò mọ̀ rí ẹ̀. ok ẹ má sunkún mọ́ ẹ máa rí lágbára Ọlọ́run. àmì o tí mi náà ní bàjẹ́ o. ẹ pẹ̀lẹ́ abiyamọ. ẹ̀yin tá à ń wo ojú ìwòran ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bólúwa ti fẹ́ ọlágúnjú olè ń wò lójú ìwòran yín yẹn ìyá rẹ̀ ní sunkún bíi tó tó yìí omijé ojú abiyamọ ó ń wọ́n ọmọ yìí ni o ẹ dákun tẹ́ ẹ bá ń rí ibikíbi tẹ́ ẹ bá ti bá mi rí ẹ bá ń lé lápá mọ́ ẹ máa mú bọ̀ lágídígbò o ìyá rẹ̀ ń dààmú gan ni o bí bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń tẹ̀lé délé wọn ẹ dákun torí Ọlọ́run bólúwa ti fẹ́ ọlágúnjú ìṣọ̀lá ó lẹ̀ ń wò yẹn o má sunkún má obìnrin má sunkún Ọlọ́run ó ṣe é rí. onídùúsẹ́ ní kankan jẹ́ pé mi náà mọ̀ wọn kan láti secondary school tí mo ti lóyún ẹ̀ so ló jẹ́ kí tètè máa wà. secondary school ló ti lóyún ẹ̀. dádì ẹ̀wù wà láàpọ̀ so mo á pé èèyàn gbọ̀rọ̀ tó jókòó tí ó sì yá tí ó sì bàbá kan tí ó bá mi yí ṣe pé mi náà làjọ ń ṣe ìwà láká so bó ṣe lọ yẹn ló jẹ́ kó máa pé kò sọ fún mi tẹ́lẹ̀ mi dẹ̀ fẹ́ kí n jẹ̀bi lórí ẹ̀ fi kódà mi sọ fẹ́ anybody tí mo fi sáré wá sí jẹ́ kí mi náà wá sí àgídìgbò kọ́nà bá mi mọ̀ kó bá mi ṣàwárí ẹ̀. wàá rí lágbára Ọlọ́run kò ní sunkún lórí ẹ̀ kò ní sunkún lórí ẹ̀. ìdúlẹ́bùn yẹn ni mi ò mọ ẹ̀dákun torí Ọlọ́run tó bá mọ ìdúlẹ́bùn torí Ọlọ́run ẹ̀ ní ìdààmú bolúwa ti fẹ́ ṣọ̀lá lágúnjú ló kọ́ nàìjíríà kó dúdú ẹ̀dákun òní ó mo ti gba jáàmù fún gbogbo aláti mo lè ṣe mo sáré lórí ẹ̀ lórí oyún secondary school ni mo ṣe mọ́rú ìtọ́jú mi rí báwo yẹn tó fi jáde secondary school ìṣòro ìṣàtì ẹ̀ sì dá wọ́n tún mo ní jáàmù mi rò ó fi ló jẹ́ kí n máa ṣàpẹ́ tiẹ̀ kó jọ kó ní sùúrù gbogbo nǹkan máa dá kò yí mi bó ṣe ojoojúmọ́ mo máa ń pè nọ́mbà rẹ̀ kò lọ rárá kò dẹ̀ yé mi mọ́ mi rọrùn sùn mọ́ gan gbogbo ẹ̀ ti sún mi torí pé mo sì rí màá rí kò sẹ́ni tí mo fẹ́. it's alright ẹ dìde ẹ máa rí. yé kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ni òwú aláàtẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ gbogbo. ẹ káalẹ́ bàbá. ẹ káalẹ́ sà. yes sir. ẹ kú sà. a rí yín sà. n tó jẹ́ rí mi ni pé ọmọ àbúrò mi kan ló gbé mọ́sẹ́nì tàyé àlọ́bàgbà láwọn lọ́ba gbé sá lọ nílé a sì ti wá àárí. ẹ lọ́ba gba máṣíìnì yẹn láwìn ni. àlọ́bàgbà láwìn. ó wá gbé sá lọ kó padà wá mú. ó gbé sá lọ ní ọ̀padà wá mú. ẹ já rí fọ́tò rẹ̀ kírímìnà lélẹ́yìn ẹ já rí fọ́tò rẹ̀ tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ṣe é léṣe o ẹ já rí fọ́tò yẹn. ẹja rí fọ́tò rẹ̀ Abíọ́dún brada tí ẹran ọmọlákàrà káàdì ṣáájú ọmọdé lè ọ̀yà bàbá kí lórúkọ ọmọ náà. Akíìmù Ayọ̀kú Toríọlá. Akíìmù Ayọ̀kú Toríọlá àbíkẹ́ ìmọ̀ mọ́dà mi gan ni. Ayọ̀kú Toríọlá. Ayọ̀kú ní Toríọlá. Ayọ̀kú Akíìmù Ayọ̀kú Toríọlá. ok Akíìmù Ayọ̀kú Toríọlá. bàbá fọ́tò yín wọ́n gbé wá fọ́tò yín lélẹ́yìí. àbúrò mi ni wọ́n rí pé wọ́n kọlà èmi kọlà. ẹ jọra pọ̀ fa ẹ tó gbọ́kàdá lọ ni. bẹ́ẹ̀ni. àwọn náà ti dàgbà. ó ti tó 50 years. ẹ sì rò pé báyà kankan mú wọn. nǹkan kan mú gbogbo ibi ẹ̀yà wa dé gbogbo àti lórí àtòkò ni àti ọ̀dọ̀ àwọn ọmọ ẹni kò síbi àti ìwádìí.
mọ́tò tẹ́ ń wò yẹn Akeem Ayọ̀kù torí ọlá ìlú ọkọ̀ wọn ọgbọ̀kadà láwìn fún wọn ní ẹ bá gbọ́kadà sá lọ. wọ́n jí oúnjẹ jẹ fúnra wọn débọ̀ náà wọ́n ní tí wọ́n bá sanwó ẹ̀ tán. ó ti san 190 nínú rẹ̀ nínú 700 labawati ní yàrá tí ń gbé nílé fámìlì wa nínú ọ̀pọ̀ mọ̀nà ọbẹ̀ àbámbádìbẹ̀ ó ti kó gbogbo ọ̀pọ̀ nínú yàrá labawati. ọlọ́run ló jẹ́ kí n rí NIM rẹ̀ tí mo rí nínú ilé náà ni mo fi ń wá kí torí wo fọ́tò àtàsọ ló ti kó pò ń bẹ̀. Akeem Ayọ̀kù torí ọlálẹ́rí wọn ọgbàkadà sálọ ní o wọ́n tó dàgbàlagbà ni wọ́n above 50 wọ́n ti súnmọ́ 60 wọ́n ti gbọ́kadà sálọ o ẹ má bá wa rí wọn pẹ̀lú ọ̀kadà bí ẹ̀ sì rí wọn pẹ̀lú ọ̀kadà tẹ́ ti tọ̀kadà ọlọ́kadà tẹ́ bá wa rí wọn ẹ bá wa lé alápámú o bàbá ń wá wọn o àwọn ẹbí wọn ń wá wọn o Akeem Ayọ̀kù torí ọlá ló kọ wọn o. owó alá tòun tàtẹ́ ní tẹ̀tẹ̀ gbogbo. obìnrin kan wá bí yìí ohun àtọkọ rẹ̀ tó bara jẹ́ pòun ṣàǹwọ́ ọmọ òun tí ń sunkún níjẹta tẹ́ ẹ bá rántí. ẹ káalẹ́ sà. yes sir. orúkọ yín sà. orúkọ mi ni Alfa Sarafadeen Hamzat Popoola. tí ò sí nǹkan. ọmọ mi kan ló sọnù láti bí oṣù kan àtọ̀sẹ̀ kan sísìn. oṣù kan àtọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ ni bàbá àgbà. kí ló wá dé dẹ́ láti jọ. mo ti wá bí ẹ̀ẹ̀mejì abẹ́ mẹ́ta ṣùgbọ́n gbà tí ó tètè kàn mí ni ò jẹ́ kí. kó tètè kàn yín àti sàfẹ́. kò yẹ kó pẹ́ tó yẹn ẹ jọ ok a ṣe pàdé. báwo ló ṣe rìn sọ wà ok. ó wà ok àti pọ́ọ́lá abapanu adioji estate ó ní à ń gbé ó wá ṣẹ̀ṣẹ̀ kan ní school nígbà tó ṣẹ̀ṣẹ̀ yẹn ní school àwọn tíṣà fẹ́ bá wí wọ́n wá wọlé ọdún tí wọ́n tẹ̀sẹ̀ wọlé láti gbà yẹn kò wá lọ sí school ó sàmọ́ múra kó ń lé àwọn ọmọ school tánjọ wá wà ní school yẹn wá rí i pé wọ́n lè ń wọṣọ school wọ́n wá wálé ìgbà tán wálé wọ́n wá rí grandma nù lé wọ́n ní grandma pé àràjìjà school ṣùgbọ́n wọ́n wọṣọ school wọ́n wá ní kó tẹ̀lé wá níjọ́ kejì kí grandma ó tẹ̀lé wá nígbà grandma wá tẹ̀lé pé kó dijọ́ kejì kó tó di ìgbà tó jẹun ọ̀sán tán bó ti kó aṣọ bíi méjì mẹ́ta ó sì sá jáde inú ilé nìyẹn ìjọ́ kejì jọ́ náà lọ sí Pọ́lá police station àwọn wá bí wá rí pé báwo ni ó ṣe jẹ́ mo ṣàlàyé mo ti ṣàlàyé wọ́n wá ní ọmọ tí ó bá sọnù kó lọ sí school kó má wálé àbí ká ránṣẹ́ kan kidnap ẹ̀ òun ló sọnù ọmọ tó má sọ jáde kúrò nínú ilé yìí. ó ní mission ó níbi tó ń lọ. kò sọnù pé ká lọ sí àwọn àrùn tó family wa ká wà wá láti gbà yẹn ààrí ló jẹ́ kí. àwọn ọ̀rẹ́ rẹ̀ wo lẹ mọ̀ tó lè pé já lè kó. ìjọ́ kejì ọmọ ọdún 14 ni ìjọ́ kejì ìjọ́ ta lọ sí school yẹn a lọ sí school a lọ wo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n láwọn ò mọ ibi tó wà. Àdíjà Popoola. Àdíjà Popoola lẹ̀ wò yìí o ẹni tó bá bá wa rí nìbàdàn lẹ́kọ̀ọ́. ẹsẹ̀ ń dùn fi rírìn báyìí. ìkànnì àwọn ọmọ yín náà nígbà tó wà lọ́mọ ọdún 2 tí a wà ní ilé akéde ìyá ẹ̀ ti gbé wá bẹ́ẹ̀rì tẹ́ ẹ sí dáadáa pẹ̀lú aláàjì Ojásọpẹ́ àti aláàjì àwa kan bẹ́ẹ̀ gbà yẹn. ó ti wá pé 14 years báyìí. ó ń fi rírìn. ó ń fi rírìn báyìí ẹsẹ̀ kan ń dùn. kí ló wá tún ṣẹlẹ̀ ń bolo wá lè lọ báyìí. ìgbà táàrí náà la ní ká wá sí Àgídìgbò. tẹ́ ẹ bá rí ó fi rírìn ẹsẹ̀ kan ń dùn bóyá bó bá tọrọ owó dọ́dọ̀ yín kìí ṣalágbé wọn bí ire nílé tí wọ́n ti bí o tẹ́ ẹ bá ti bá wa rí bóyá ó sọ pé nǹkan kan ṣẹlẹ̀ bóyá ó sọ sítórì kan fún yín ẹ dákun ẹ bá lè lápá mú ẹ máa mú bọ̀ l'Àgídìgbò àwọn wà wo èèyàn rẹ̀ á líǹkì wọn papọ̀ ọmọ tiwa náà ò ní sọnù Àdíjà Popoola lóko rẹ̀ ó fi rírìn ẹsẹ̀ kan ń dùn. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ṣeun.